Good morning, good afternoon, good evening, whenever this video is meeting you. My name is Bukky Raji, as you all know. Ẹ jẹ́ àfòyìnbó lẹ̀ Bukky Raji lórúkọ mi, Bukky Raji Ambode ṣe bẹ́ẹ̀ mọ̀. Ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, tó máa ń dẹ́rìn pa yín, tó máa entertain yín all the time. Mo mú good news kan wá fún yín. Mo fẹ́ kẹ́ get familiar, kẹ́ get used to it. We are doing something, we are preparing something for your pleasure, for your entertainment. I'm introducing a new YouTube channel, Larinka TV. Larinka TV. What are we talking about? Larinka TV deals with àṣà, ìṣe, àti ìhùwàsí àwa Yoruba, àti ìṣe generally ní Nigeria. Let me put it that way. Mi fẹ́ sọ òyìnbó tó di pé àṣà àti ìṣe là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Lórí Larinka TV, ẹ máa rí ètò oríṣiríṣi. Lára ẹ̀ ní Ìró Àṣà. Ìró Àṣà lórí Larinka TV. Ó ń bọ̀. Go and subscribe on Larinka TV YouTube channel. Ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ share because kò ní get bored rárá. You no feel bored. Kò ní get, oh my God. Entertainment upon entertainment upon entertainment. Larinka TV YouTube channel. Get familiar with the name. Ẹ jẹ́ kí ó wọnú akínyẹmí ara yín. Larinka TV YouTube channel. Ìró Àṣà ń bọ̀ lórí Larinka TV. Ẹ subscribe, ẹ like, ẹ follow, ẹ share. Bukky Raji endorse. I know you will be wondering, ṣé TV, ṣé channel ẹ ni? Ẹ má worry, mo fi yẹn pamọ́. Larinka TV YouTube channel. Ìró Àṣà. Àwọn àṣà àti ìṣe tá a ti gbàgbé, tá a ti fi sẹ́yìn, tá a ti pati torí technology, torí upgrading, torí trend. No, we are bringing it on. À ń mú bọ̀ lórí Larinka TV YouTube channel. Mo promise yín, ẹ ní regret ẹ. Bukky Raji Ambode lórúkọ mi. Mo love yín gan.